gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́, gbogbo mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ á fura. Suberu Lọ́baníkà àti bàbá Parakoyi ìdárúkọ wọn rí, àdárúkọ wọn báyìí. Lórí ilẹ̀ mùsùlùmí, tọmọ mùsùlùmí ta ilẹ̀ gbogbo ìlú, wá rí pé Parakoyi ni tí ẹ bá rí Lọ́baníkà kí lẹ fẹ́ ṣe. Gbogbo irọ́ tí wọ́n ń pa láti àná pé àwọn kan ń talẹ̀ yídì, wọ́n ṣe kíní kan, àwọn gangan náà fẹ́ gbélé yídì ta. Bàbá Parakoyi, kí ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe fún yín tó tó báyìí? Kí ló dé? Bímọ ti yín ni. Ẹ̀yin kan lẹ́ ń sáré sọ́tún, lẹ́ ń sáré sósì. Abẹ́ ti gbàgbé pé pẹ̀lú àwọn tí wọ́n fa ọ̀pá àti láwà nílé ìmáàmù yìí lọ́wọ́. Kí ló dé? Kí ló ṣe fún yín tó báyìí? Ó mùsùlùmí ayé, ẹ bá wa bẹ Parakoyi, nǹkan kan ò gbọdọ̀ ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ o. Bàbá Parakoyi, àbòsí tẹ́ ṣe yìí tó àgbà. Ẹ ti lọ parọ́ mọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ níwájú ọba wa Ghandi Àfọlábí. Ẹni tẹ́ sì fẹ́ kán gbé láwà ní fún wọn ti wé fún láàfin, kí ló tún dé? Àwọn sì gbé lórí pé Yunus kìí sọmọ ilé àwọn, Yunus kìí sọmọ ilé àwọn nínú tó bílẹ̀ sọ bẹ́ẹ̀ pé bí wọn bá lè sọ fọ́ọ̀mù ẹlẹ́ wọn ni èmi ò ní kírun lẹ́yìn rẹ̀, èmi ò títí tọ́lọ́ gba ayẹ káàdá màbí lẹ́yìn rẹ̀ síbẹ̀. Bàbá ọba láwà yìí, àyè wọn wà yìí, àyè gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ tó sì létò. Wọ́n fẹ́ rán wa létí gbólóhùn méjì àbí mẹ́ta gan tí Yínúsà tó sọ fún ara rẹ̀. Yóò wá jẹ́ kí ètò kan wáyé ní ìjókòó yìí nísìnyí láti pè káàdì gbogbo ìdìbò lẹ̀. Àkọ́kọ́ nínú gbólóhùn tí Yínúsà sọ tọ́lẹ̀ àti tọ́jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ṣé sùúrù ọmọ tí mo sọ ìgbàlẹ́sìn nígbà wọ̀. Ìwọ tún ní irọ́ tuntun tẹ́ ẹ tún ṣe gbé jáde báyìí, tẹ́ ẹ wá ní pé ẹ̀yin lọ sílẹ̀ yídì. Kí lẹ lọ ṣe ilẹ̀ yídì? Ṣé ẹ jẹ́ mọ́ọ̀mù ni? Ṣé mọ́ọ̀mù ló rán yín lọ bẹ̀? Kí lẹ lọ ṣe ń bẹ̀? Suberu Lọ́baníkà kí ló lọ ṣe? Ṣó jẹ́ kábínẹ̀tì mọ́ọ̀mù ni? Tẹ́ ẹ fi wá ń lọ bẹ̀, wá ń sọ pé wọ́n fọ ọ̀kadà kan lé yín, wọ́n fi. Wọ́n tán mọ̀ nípa ilẹ̀ wá lọ rèé kó àwọn ọmọ mùsùlùmí, ẹ wá kó àdá, ẹ wá kó katapọ́ọ̀tì lé wọn lọ́wọ́, ẹ wá kó igi lé wọn lọ́wọ́ pé bó lè dogun kó dogun, bó lè dìjà kó dìjà lórí ilẹ̀ mùsùlùmí. Gidi kan lé yín, wọ́n kọ́ gbà sápò, wọ́n kọ́. Ṣé wọ́n rí ọ̀fà lápò òun àbọ̀ orí katapọ́ọ̀tù lápò wọn tẹ́ fi máa mọ̀ pé irọ́ ni Lọ́baníkà àti Parakoyi ń pa? Bàbá Parakoyi, ẹ lọ jáwọ́ nínú tẹ́ ń ṣe yìí, ó kù díẹ̀ káàtó, àbòsí ni. Àwọn ọmọdé yóò gbọdọ̀ máa wá kìlọ̀ fún yín pé irun tẹ́ ń ṣe yìí kù díẹ̀ káàtó. Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa sọ fún wa pé irun tẹ́ ń ṣe yìí ò dáa. Kì í ṣe ẹ̀yin ló yẹ, kò ń ṣe wé àwọn ọmọ kéékèèké ló yẹ ká máa sọ fún yín pé irun tẹ́ ń ṣe kù díẹ̀ káàtó. Bàbá Parakoyi, àbòsí tẹ́ ẹ ṣe tó. Nǹkan kò gbọdọ̀ ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́. Bàbá Parakoyi, nǹkan kò gbọdọ̀ ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ẹ bímọ ti yín, ẹ má pa ọmọ ọlọ́mọ o. Torí eré tẹ́ tún ń sá nísìnyí, ẹ ti sáré mọ́sálásí títí eré yìí ti fẹ́ pín, ẹ̀yìn ìdílé tún sáré ẹ̀ báyìí. Àbí ẹ wá ń pa irọ́ kàbìtì. Suberu wá ní òun fẹ́ ṣèwé kan. Ti parí ìwé lórí wọn pé kí gbogbo ayé kọ́ bá tẹ́ máwọn lọ́ọ̀yà kí wọ́n bá wa kà ká tó spread ẹ̀ ṣàjáde. Gbogbo ayé pátá all over the world. Suberu Lọ́baníkà, gbogbo ẹnu mo fi sọ pé irọ́ burúkú ló ń pa. Ìwé tó fẹ́ ṣe yẹn, irọ́ burúkú ló fẹ́ pa sílẹ̀. Ìdá máa fi mọ̀ pé irọ́ ni Suberu ń pa rèé. Ẹrù tó ń pariwo wàláì ní ìsìn. Ẹ ti gbàgbé pé Suberu náà ló ti sọ pé kẹ́yìn aláàfáà má dá sí i. Kọ́ wọn fi Ṣàngó àtọ̀yà búra. Ṣérù yẹn ló fẹ́ sòótọ́ lẹ́nu mọ́. Ebi ẹni oníṣàngó ń bá wọn oníṣàngó ń jà ń bá wọn ọlọ́yà jà ni. Tó bá jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ tòótọ́ lòun náà ọmọ ọlọ́yà ni, ọmọ oníṣàngó ni. Ẹ jẹ́ kájọ fi Ṣàngó àti Ọya kájọ fi lúra wa. Ẹ̀yin aláàfáà ẹ má dá sí mọ́.
irú ilẹ̀ wa ń jáde nísìnyí pé wọ́n gbé ilẹ̀ yídì àwọn ti ń tà á wọ́n gbé ilẹ̀ kí ilẹ̀ lọ ṣe ń bẹ̀ ó yẹ kọ́lọ́pàá ó gbé yín torí ẹ̀yin kọ́ ni ìmọ̀ọ́mù ìlú ẹ̀yin ṣe ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ṣe làdáni kí ló wá dé kí ilẹ̀ wa lọ ṣe nílẹ̀ yídì ó yẹ kí wọ́n bi yín léèrè ó yẹ kọ́lọ́pàá ó gbé yín kí ilẹ̀ lọ ṣe nílẹ̀ yídì. ilẹ̀ yídì Ògbómọ̀ṣọ́ tí wọ́n tú kúrò tí wọ́n jù sínú igbó ọlọ́run á mú wọn pé a ní píkṣọ̀ bí tí wọ́n jù wọ́n sí àyà píkṣọ̀ rẹ̀ tó ráwà nìkan ká lọ àpọ̀tájọ́ lọ. dédé ìfọ́ọ̀mù ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ tó lọ ẹ fẹ́ lọ́dọ̀ Ògúnlẹ̀ sílẹ̀ yídì ẹ sọ fún Ṣùbẹ́rù Lọ́baníkà àti Pàràkòyí Jamiu Aládàyọ̀ nǹkan kó o gbọ́dọ̀ ṣe mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ o torí gbogbo bẹ́ẹ̀ tí yọ́só là ń yọ́ gbọ́ ẹ fi mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ lọ́rùn sílẹ̀ o kò sábà yín du oyè yín Pàràkòyí lẹ̀ ń jẹ nínú ìran yín ṣó bá yín dùn ni Ṣùbẹ́rù Lọ́baníkà èwo náà ń jẹ́ nínú ìran yín tó fi àgàgà tó báyìí ṣé ẹ̀yin lé ọmọ ilé Ayílára ni àti gbogbo sẹ́ẹ̀tì yín bẹ́ẹ̀ àti irú bàbá tó ń gbé ọmọ ọlọ́mọ ṣépè ní gbogbo àgbáláyé kò gbọ́dọ̀ ṣàárẹ̀ nǹkan kò gbọ́dọ̀ ṣe o gbogbo ayé ẹ bá wa sọ fún wọn nǹkan ò gbọ́dọ̀ ṣe mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ o torí wàhálà yìí ti pọ̀ jù kí ló ní ọmọ ọlọ́mọ Lọ́baníkà ṣé dandan ni òwú tí bàbá bá gbọ̀n kọ́ mọ́ ohun ni wọ́n ní báwọn bàbá ńlá bàbá yín náà ṣe máa ń ba tèèyàn jẹ́rìí wọ́n ní kò sẹ́ni gbénú ilé bàbá rẹ ìyàwó wọn ṣe ni wọ́n máa ń fokó lé wọn kiri ṣé yẹn nìwọ náà tún wá ń rawọ́ lé ìtẹ̀ ṣe tẹ́ fi níyàwó lé ìtẹ̀ ṣe tó fi jẹ́ pé ṣe lẹ̀ ń gbá bọ́ tẹ́ lọ́rùn oúnjẹ fúnra yín kiri ẹ̀ẹ́dẹ̀ kan tó rí lẹ̀ fọ́mọ ẹ sì fẹ́ bá ẹ̀dẹ̀ ń pariwo eléyìí tó gẹ̀ gbogbo abáǹtì mọ́mù Ògbómọ̀ṣọ́ ẹjẹ́ apariwo síta nǹkan kò gbọ́dọ̀ ṣe mọ́mù Ògbómọ̀ṣọ́ o Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ayílára second nǹkan kò gbọ́dọ̀ ṣe o eré tí wọ́n ń sá lórí mọ́mù Ògbómọ̀ṣọ́ yìí ti pọ̀ jù nǹkan kò gbọ́dọ̀ ṣe mọ́mù Ògbómọ̀ṣọ́ ẹ bá wa sọ fún wọn o torí kí ni tiyín tẹ́ẹ̀bí wá di pé wá jáde ní ìsìnkú wọn ilẹ̀ ìgbà ọ̀rọ̀ mọ́sálásí lẹ̀ ń sọ lọ́wọ́ ìpè mọ́sálásí ọjà àgbó kíní kan ni kí ló tún wá bá débi ilẹ̀ yídì kílẹ̀ lọ ṣe ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ni àṣírí yín ló tú ẹ wá fi ń parọ́ wọ́n ní ẹni tọ́lọ́run gbé dìde tẹni kò ṣubú yóò ṣe wá ṣubú níṣojú Ọlọ́run ẹni bá ro ohun tí ò dáa lé wa lórí yóò kọ ohun tí ò dáa lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ronú aburú lè mọ́mù tọ́lẹ́à ẹ̀hún tẹ̀ ń rò lé lórí yóò padà di tiyín ẹ fọkàn balẹ̀ gbogbo bẹ́ẹ̀ tí ń rò yẹn gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe yẹn níkọ̀rọ̀ Ọlọ́run yóò padà táṣìírí yín síta gbangba o bàbá Pàràkòyí àgbàlagbà ní àgbàlagbà kì í ṣe láńgbáláńgbá o wọ́n lọ́rọ̀ wà ń kóòtù tó le tó báyìí tó jẹ́ kó jábọ́ lẹ̀ ń wá káàkiri nǹkan kò gbọ́dọ̀ ṣe mọ́mù Ògbómọ̀ṣọ́ o gbogbo ọ̀tẹ̀sì fi ń tírèdì wa pé kọ́ máa wá wa kiri ẹ jẹ́ kán bẹ̀rẹ̀ sí ní sáré o ẹni bá wò ṣẹ́jú akà apẹ́ létí omi ni ọ̀rọ̀ tiwa o bẹ́ẹ̀ sáré ju bẹ́ẹ̀ lọ àwọn ó máa sọ̀rọ̀ tiwa lọ tí wọ́n gbé jáde pé wọ́n fẹ́ wọ́n ti ń talẹ̀ ilẹ̀ yídì wọ́n ṣe kinní kan wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo irọ́ lásán ni wọ́n ń pa àwọn ni wọ́n fẹ́ dọ́gbọ́n gba ilẹ̀ yídì wọ́n fẹ́ dọ́gbọ́n gbà lọ́wọ́ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ní gbogbo irọ́ tí wọ́n ń pa yìí o ẹ ti gbé gbèsè lórí mọ́sálásí títí so ní ìsinyìí orí ilẹ̀ yídì lẹ tún gbé gbèsè lé lórí ẹ̀ẹ́dẹ̀ ṣọ́ra ẹ̀kọ́ tó rélẹ̀ fọ́wọ́n ọmọ yín bàbá Pàràkòyí bàbá Ṣùbẹ́rù ẹ̀kọ́ ìtàn rélẹ̀ fọ́wọ́n ọmọ yín lọ́la ìtẹ̀ ṣàbòsí yìí tó kí ni mọ́mù Ògbómọ̀ṣọ́ ṣe tó báyìí ṣé nítorí wọn jẹ́ kẹ́ ẹ ní access sórí owó mọ́sálásí ìlú mọ́
lẹ́jẹ́ nítorí ẹ̀ lẹ́wà ń parọ́ lọ́tún lẹ́ ń parọ́ lọ́sì tó báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹyẹ èèyàn tẹ́ ẹ ní làákàyè nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ a sọ fún wọn o nǹkan ò gbọ́dọ̀ ṣe mọ́mù Ògbómọ̀ṣọ́ o bàbá Parakoyi àti rí i dájú nísìnyí pé ẹ̀yin gangan ẹ̀ ń léwájú fún Ṣùbẹ́rù Lọ́baníkà torí ó ti mẹ́ńsàn yín láàárọ̀ yìí pé ẹjọ́ lọ sílẹ̀ yídì ni láì ṣe bẹ́yìn ni mọ́mù ìlú kí lẹ lọ ṣe lẹ́yìn tí bá ń ṣe pé ẹ fẹ́ lọ dà nǹkan lẹ̀ síbẹ̀ ẹ jẹ́ á dìde sórí ọ̀rọ̀ yìí kọ́lọ́n kó jọ kó má ṣàlàyé ṣàánú wa bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ aburú ò ní ṣẹlẹ̀ sí yín bàbá wa Ọba Ghandi Afọlábí aburú ò ní ṣẹlẹ̀ sí bàbá wa Ọba Ghandi mo fẹ́ kẹ́ ẹ tọ́nà wo ọ̀rọ̀ yìí díẹ̀ ẹ wò ó díẹ̀ àwọn àbòsí táwọn kìíní yìí ṣe opportunity yín ni wọ́n ń lò orúkọ yín ni wọ́n fi ń ṣe o ọ̀rọ̀ yín ni wọ́n fi ń ṣe o jọ bàbá wa Ọba Ghandi ẹ jẹ́ ká ẹ wo ọ̀rọ̀ yìí dáadáa ẹ wò ó fínífíní ẹ má jẹ́ kí wọ́n fi orúkọ yín parọ́ mọ́ ẹ sọ fún wọn kí wọ́n lọ mọ́nítọ̀ gbèsè ayé wọn ọ̀rọ̀ mùsùlùmí lélẹ́yìí gbogbo tó bá ṣẹlẹ̀ adájọ́ ló máa dá kóòtù lèèyàn ń lọ ẹ wá bọ́ sórí social media ẹ wá ń parọ́ pé ilẹ̀ yídì wọ́n tún ti ta ẹ tún ti fẹ́ talẹ̀ yídì bàbá Ṣùbẹ́rù bàbá Lọ́baníkà bàbá Parakoyi ẹ tún ti fẹ́ talẹ̀ yídì gbogbo mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ti fẹ́ talẹ̀ yídì o ẹ múra o bàbá Parakoyi bàbá Ṣùbẹ́rù ìtọ́tẹ́ nǹkan lẹ̀ yìí àwọn ọmọ yín yóò jẹ́ lọ́la o kọ́lọ́n kó jọ kó má ṣàlàyé ṣàánú ẹnì kankan wa kọ́lọ́n má ṣàlàyé dúró tì wá nínú fídíò wa tó ń bọ̀ ọ̀rọ̀ pọ̀ tá a sì sọ ń bẹ̀ lórí gbogbo ẹgbẹ́ mi mẹ́ńsàn bàbá Parakoyi mi ìdárúkọ wọn rí a ti bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn torí a rí pé àwọn gangan wà nínú àwọn tí wọ́n ń ti Ṣùbẹ́rù Lọ́baníkà àti gbogbo àwọn bẹ́ẹ̀ tí wọ́n ń tì wọ́n lẹ́yìn àwa òṣìṣẹ́ ẹni tẹ́yìn ọ́ lè dá lákẹ́ pé kó má sọ̀rọ̀ torí àwa máa mú evidences àwọn nǹkan tẹ́ ẹ ṣe àámú wa kọ́lọ́n kó jọ kó má ṣàlàyé ṣàánú wa kọ́lọ́n má ṣàlàyé gbàdúrà wa ọ̀làlá haúlà wàlà quwwata illa billahi àlè ìlàsì.